A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Mínísítà agbègbè fún ilé ìjọba ìlú Àbújá Nyesom Wike ti ṣe ìkìlọ̀ fún àwọn olùgbé ìpínlẹ̀ Rivers kí wọ́n yéé dá sí rògbòdìyàn òṣèlú tí wọn kò mọ ìpilẹ̀ṣẹ̀ rẹ̀. Bákan náà ni ó bu ẹnu àtẹ́ lu àwọn àgbààgbà ìpínlẹ̀ tí wọ́n ń da ẹ̀bi ru Ààrẹ Bọ́lá Tinubu lórí bí ó ṣe dá sí rògbòdìyàn láàrin rẹ̀ pẹ̀lú gómìnà ìpínlẹ̀ Rivers Siminalayi Fubara. Mínísítà sọ èyí lánàá nígbà tí ó ń bá èrò ìjọ sọ̀rọ̀ níbi ìsìn ìdúpẹ́ fún ayẹyẹ ìrántí ìgbéyàwó mínísítà àná fún iṣẹ́ Dókítà Des George Kelly ní King's Assembly, ìlú Port Harcourt, ìpínlẹ̀ Rivers. Wike sọ̀rọ̀ sí àwọn àgbààgbà ìpínlẹ̀ tí wọ́n sọ wípé Tinubu kò ní àṣẹ lábẹ́ òfin lórí bí ó ti yanjú rògbòdìyàn ìpínlẹ̀ Rivers. Ó ní ìbanilórúkọjẹ́ ló dùn ṣe jù, ọ̀pọ̀ ni yóò sì gba gbogbo ọ̀rọ̀ tí wọ́n ń sọ gbọ́ láì ṣe ìwádìí. Wike ní bí ó bá ṣe òun ni òun á jókòó láti béèrè lọ́wọ́ ara rẹ̀ wípé ǹjẹ́ èyí jẹ́ òtítọ́ bí? Ó ní ó ṣòro fún ará ìlú láti gba ẹni tí kò sí nínú agbára gbọ́. Agbára àti owó jẹ́ ohun tí ó lè ba nǹkan jẹ́, ó kù sí wa lọ́wọ́ bí a ṣe lò ó sí. Gómìnà àná ní òun kò fi ìgbà kankan ṣe ohun tí ó lè mú ìfàsẹ́yìn bá ìpínlẹ̀ Rivers. Ó ní nígbà ìṣèjọba rẹ̀ ni òun bá ọ̀pọ̀lọpọ̀ ìpínlẹ̀ jà láti lè mú ohun àlùmọ́ọ́nì wọn padà. Owó tó sì ń tibẹ̀ jáde kì í ṣe fún àpò ara òun ṣùgbọ́n fún àǹfààní ará ìlú. Bẹ́ẹ̀ lòun ṣe lòdì sí ìjọba àpapọ̀. Wike tẹ̀síwájú wípé kò sí iṣẹ́ tí kò ní ìlànà òfin tí ènìyàn gbọ́dọ̀ tẹ̀lé, ṣùgbọ́n òfin ni òun sì ń tẹ̀lé. Ìdí nìyí tí òun fi ń ṣàṣeyọrí. Ó ní àwọn tí wọ́n pe ara wọn ní àgbààgbà ń wá ọ̀nà láti gbẹ̀san látàrí wípé àwọn ọmọ wọn pàdánù ìbò sí òun lọ́wọ́ ní ìgbà náà. Ó ní àwọn àgbààgbà tí wọ́n ké sí Ààrẹ Tinubu kí ó dá sí aáwọ̀ ni ó tún padà da ẹ̀bi ru Tinubu. Fún ìdí èyí, kí ẹnikẹ́ni má tẹ́tí sí irọ́ nítorí kò sí ohun tí òun ń wá ní ìpínlẹ̀. Gẹ́gẹ́ bí mínísítà ìjọba àpapọ̀, òun ti ní àwọn kọmíṣánná òun sì ti fi ara sílẹ̀ fún àlàáfíà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Bí àwọn Kìrìsìtẹ́nì lágbàáyé ṣe ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí Jésù Kristi, Ààrẹ Bọ́lá Tinubu ti rán ọmọ orílẹ̀-èdè létí wípé èyí jẹ́ àkókò láti fi ìfẹ́ hàn sí ọmọlàkejì. Ààrẹ ní òun mọ̀ wípé oríṣiríṣi òfin tí ìjọba òun ń ṣe láti lè ní àjọyọ̀ ọdún àti kí orílẹ̀-èdè lè wà ní àlàáfíà ni ó ti fa ìpèníjà. Ó wá rọ ará ìlú kí wọ́n ṣe sùúrù bí ó ti fi dá wọn lójú wípé ìjọba rẹ̀ yóò padà sàn wọ́n. Nínú ọ̀rọ̀ ìkíni kú ọdún Kérésì ni ààrẹ ti sọ wípé àkókò ìbí Jésù yìí jẹ́ àkókò ṣíṣe àjọyọ̀ ìrètí àti ìràpadà tí ó dìrọ̀ mọ́ ìgbé ayé Jésù. Fún àwọn ẹbí, èyí ni àkókò láti ṣe àjọyọ̀ pẹ̀lú ẹbí àti ọ̀rẹ́ kí ìgbé ayé lè túbọ̀ dùn sí i. Bákan náà, kí a jẹ́ olùdáàbòbò ara ẹni nítorí ọ̀pọ̀ ni yóò wà nínú ìbànújẹ́, ìrònú tàbí ìrètí tí ó pin. Ààrẹ wá sọ àsọdájú wípé ìjọba rẹ̀ yóò tẹ̀síwájú láti máa ṣe òfin tí yóò mú ayé dẹrùn pàápàá jùlọ fún àwọn aláìlágbára láti lè mú àdínkù bá ìṣẹ́ lórílẹ̀-èdè. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ikọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ti sọ lánàá wípé òṣìṣẹ́ ọlọ́pàá tí ó ṣèèṣì yìnbọn sí òṣèré àti adarí ilẹ̀ Nàìjíríà Azeez Jàdúadé ní Ìperú-Rẹ́mọ ìjọba ìbílẹ̀ Ìkẹ́nnẹ́ ìpínlẹ̀ Ògùn yóò káwọ́ pọ̀nyìn rojọ́. Kọmíṣánná ọlọ́pàá Abíọ́dún Alámùtù ni ó sọ eléyìí nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú akọ̀ròyìn lẹ́yìn ìṣẹ̀lẹ̀. Alámùtù ní níbi tí òṣìṣẹ́ yìí ti ń gbìyànjú àti lé àwọn jàǹdùkú sẹ́yìn níbi tí wọ́n ti gbà á síṣẹ́ ni ọta ìbọn ti ṣèèṣì ba Jàdúadé. Ìròyìn jábọ̀ wípé Alámùtù ṣe àbẹ̀wò sí ilé ìwòsàn ẹ̀kọ́ṣẹ́mọṣẹ́ Babcock láàárín aago 11 òwúrọ̀ àná bí wọ́n ti sìn ín wọ iyàrá iṣẹ́ abẹ ọkùnrin tí wọ́n gba Jàdúadé sí lórí ibùsùn. Alámùtù tí ó sọ wípé ìbọn yínyìn kò lẹ́tọ̀ọ́ rárá
lẹ́yìn tí ó tẹ́tí sí àròyé àwọn alábàáṣiṣẹ́pọ̀ Ìjàdùadé fi ìdùnnú rẹ̀ hàn wípé òṣèré yìí wà láàyè. Kọmíṣánná ní lẹ́yìn tí òun ṣe àbẹ̀wò sí ibi àpá ìbọn yìí ni òun ṣe àkíyèsí wípé kìí ṣe wípé wọ́n mọ̀ọ́mọ̀ dojú ìbọn kọ ọ́. Àwọn ọmọọ̀ta tí wọ́n ń ṣùrù mọ́ ọ̀gá tí ọlọ́pàá yìí ń bá ṣiṣẹ́ ni ó ń gbìyànjú àti lé sẹ́yìn kí ìbọn tó ṣèèṣì lọ bá òṣèré yìí. Ó ní ó ṣeni láàánú wípé òṣèré yìí wà níbẹ̀ nígbà náà, ṣùgbọ́n èèpo ara ọta ìbọn ni ó ba Ìjàdùadé. Alámùtù ní nígbà mìíràn ọlọ́pàá nílò láti yìnbọn fi lé àwọn èrò sẹ́yìn, ṣùgbọ́n kò sí àwáwí fún èyí tí ó ṣẹlẹ̀ yìí. Ìgbésẹ̀ sì ti ń lọ lọ́wọ́ lórí ìjìyà tí ó tọ́ sí òṣìṣẹ́ ọlọ́pàá tí ó yìnbọn nítorí kò hu ìwà ẹni tí ó gba ìpele ìdánilẹ́kọ̀ọ́ kọjá. Síwájú àkókò yìí ni ìròyìn jẹ jáde wípé ọlọ́pàá tí ọwọ́ ń yún kan yìnbọn fún Azeez Ìjàdùadé. Ọ̀kan lára àwọn òṣèré ẹgbẹ́ rẹ̀, Abíọ́dún Adébánjọ, ni ó ṣe àfihàn yìí lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ Instagram bí ó ti sọ wípé àwọn nílò ìrànlọ́wọ́ ní ìpẹ̀rù nítorí ọlọ́pàá ti yìnbọn fún adarí eré, ó ti wà ní ilé ìwòsàn ìkọ́ṣẹ́mọṣẹ́ Babcock. Àwọn nílò ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ọ̀gá ọlọ́pàá yányán tàbí kọmíṣánná ọlọ́pàá. Bákan náà, níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú agbẹnusọ ọlọ́pàá ìpínlẹ̀ Ọmọlọ́lá Odùtọ́lá ni ó ti sọ wípé níbi ayẹyẹ àjọ̀dún òpin ọdún, ilé-iṣẹ́ kan ni ọlọ́pàá ti ṣèèṣì yìnbọn ní ilé ìtura kan ní Ìpẹ̀rù. Ó ṣàlàyé wípé òṣèré yìí pẹ̀lú àwọn alábàáṣiṣẹ́pọ̀ rẹ̀ ń ya sinimá lọ́wọ́ ní ilé ìtura yìí kan náà nígbà tí èèpo ọta ìbọn tí wọ́n ṣèèṣì yìn lọ bá òṣèré lọ́rùn. Wọ́n sì ti gbé e dìgbàdìgbà re ilé ìwòsàn níbi tí dókítà ti fìdí ẹ̀ múlẹ̀ wípé ara rẹ̀ ti ń balẹ̀. Odùtọ́lá ní wọ́n ti fi ọwọ́ ṣìkún òfin mú ọlọ́pàá tí ó ṣèèṣì yìnbọn, ìwádìí sì ti ń lọ lọ́wọ́. Ó fi kún un wípé wọ́n ti ṣe ìdánimọ̀ ọlọ́pàá ọ̀hún, àwọn yóò fi tó ará ìlú létí bí nǹkan ṣe ń lọ sí. Bákan náà, ó ní ikọ̀ ọlọ́pàá ti yanjú owó ilé ìwòsàn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ààrẹ ológun ìjẹta General Ibrahim Badamasi Babangida IBB ti sọ wípé èròǹgbà rẹ̀ láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ọjọ́ ayé rẹ̀ ni kí ó di onímọ̀ ẹ̀rọ civil engineer. Ó ní ìpinnu ìjọba àríwá ìgbà náà ni wípé kí àwọn ọ̀dọ́ darapọ̀ mọ́ iléeṣẹ́ ológun ni ó yí èròǹgbà rẹ̀ padà. Babangida sọ èyí lórí rédíò tí iléèwé gíga Federal University of Technology ṣe àgbékalẹ̀ rẹ̀, Campus Radio, lówùúrọ̀ ọjọ́ Àbámẹ́ta. Babangida ní bí òun ṣe parí iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ni òun wọ Bida Provincial Secondary School. Lẹ́yìn ọdún mẹ́fà ni ó darapọ̀ mọ́ iléèwé ológun Military Training College, Kaduna. IBB ní ìgbà náà ará ẹkùn àríwá kò wọ́pọ̀ láàrin àwọn ológun, ìdí nìyí tí wọ́n fi ń lọ káàkiri iléèwé mẹ́wàá ìjọba láti ké sí wọn kí wọ́n darapọ̀ mọ́ ológun. Lórí àkókò ogun abẹ́lé, Babangida ní kìí ṣe ìròyìn tó dùn ún gbọ́ sétí nítorí ó jẹ́ ohun tí ó bani lọ́kàn jẹ́ láti máa dojú ìbọn kọ ẹni tẹ́ ẹ jọ jọ́rẹ̀ẹ́, tẹ́ ẹ jọ lọ iléèwé ológun látàrí ogun abẹ́lé tó wá sọ yín dọ̀tá. Ó ní kò rọrùn rárá, ṣùgbọ́n kò sí ohun tí àwọn lè ṣe sí i nítorí èròǹgbà wọn ni láti mú kí orílẹ̀-èdè wà ní ìṣọ̀kan bí ó ti gbà á ládùúrà kí irú rẹ̀ má wáyé mọ́. Ó ní ohun tí wọ́n máa rántí òun mọ́ lẹ́yìn ìpapòdà ni wípé òun sa gbogbo ipá tòun lórí orílẹ̀-èdè bí ó tilẹ̀ jẹ́ wípé òun lè má tẹ́ gbogbo ènìyàn lọ́rùn, òun sì fi ìyókù sí ọwọ́ ìtàn láti ṣe ìdájọ́. IBB ní ìbáṣepọ̀ tó dán mọ́rán ni òun ní pẹ̀lú ará orílẹ̀-èdè nítorí wọ́n kọ́ òun dáadáa. Èyí sì fún òun ní àǹfààní àti mọ orílẹ̀-èdè nítorí òun rin ìrìn àjò káàkiri àgbáyé. Bí a kò bá gbàgbé wípé IBB darí orílẹ̀-èdè gẹ́gẹ́ bí ológun láàrin ọdún 1985 sí 1993. Lẹ́yìn ìdìbò ààrẹ ọdún 1993 ni ó yẹ̀bá kúrò lórí oyè. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ìdùnnú ṣubú layọ̀ ní ìlú Umuahia, ìpínlẹ̀ Abia,
bí ikọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ Abia ṣe ṣe àwárí ọmọ mẹ́rin tí wọ́n jí kó ní ọjọ́ 16 oṣù Kejìlá ọdún 2023 ní òpópónà Ubakala lójúnà Ọ̀sà. Bákan náà ni wọ́n ṣe àrígbámú ẹnìkan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Ifeoma Abonyi, ayálégbé tuntun tí ó kó àwọn ọmọ wọ̀nyí sá lọ ní Asaba, ìpínlẹ̀ Delta. Nínú àtẹ̀jáde tí agbẹnusọ ọlọ́pàá ìpínlẹ̀ ASP Maureen Chinaka buwọ́wọ́ lù fi ṣaṣojú kọmíṣánná ni wọ́n ti sọ wípé ìgbésẹ̀ ìdóòlà àwọn ọmọ wọ̀nyí àti fífi ọwọ́ ṣìkún òfin mú àwọn afurasí 8 tí ó lọ́wọ́ nínú ìwà ọ̀daràn ṣeé ṣe pẹ̀lú ìtanilólobó àti àjọṣepọ̀ àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ Department of State Services DSS. Bákan náà ni àtẹ̀jáde náà sọ wípé wọ́n bá àwọn ọmọ 6 mìíràn lákàtà àwọn afurasí. Lára àwọn afurasí 8 ọ̀hún láti rí obìnrin 5, ọkùnrin 3 tí wọ́n ń ran ọlọ́pàá lọ́wọ́ báyìí fún ìwádìí. Àwọn mìíràn tí wọ́n jẹ́ afurasí ni wọ́n ti na pápá bora, ìgbésẹ̀ ṣì ń lọ lọ́wọ́ láti rí wọn mú. Bákan náà ni wọ́n ń gbé ìgbésẹ̀ láti mọ ibi tí àwọn ọmọ 6 yòókù ti wá. Èyí sì lè jẹ́ kí wọ́n ṣe àyẹ̀wò ẹ̀jẹ̀ DNA nítorí lára àwọn afurasí wọ̀nyí ń sọ wípé ọmọ bíbí inú àwọn ni. Àṣeyọrí yìí sọ ará ìlú sínú àjọyọ̀, bí àwọn kan ṣe ń sọ wípé ẹ̀bùn pàtàkì rèé láti ọ̀dọ̀ Ọlọ́run fún àjọyọ̀ Kérésì, bí wọ́n ṣe ń gbóríyìn fún ikọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ Abia fún ìròyìn ayọ̀ yìí. Ọ̀kan lára olùgbé tí orúkọ rẹ̀ ń jẹ́ Ọ̀gbẹ́ni Barry Odinkemere láti gúúsù ìlà oòrùn sọ fún akọ̀ròyìn lálẹ́ àná wípé ìrètí wà fún àwọn ọmọ 4 tí awakọ̀ kẹ̀kẹ́ jí gbé ní ọjọ́ 27 oṣù Kọkànlá, wípé àwọn náà yóò jẹ́ rírí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Akàwégboyè àti olùkọ̀tàn tí ó tún jẹ́ àgbà ọ̀jẹ̀ Wọlé Ṣóyínká ti sọ wípé òun ṣì ń wòye òun kò ní bá wọn bu ẹnu àtẹ́ lu Ààrẹ Bọ́lá Tinubu títí di lẹ́yìn ọdún kan tí ó bẹ̀rẹ̀ ìṣèjọba. Ṣóyínká sọ èyí lánàá nígbà tí ó lọ ṣe àbẹ̀wò sí Tinubu níbi ìsinmi rẹ̀ ní ìpínlẹ̀ Èkó. Ṣóyínká ní èyí jẹ́ ìpinnu tí òun ṣe nítorí ọdún kan tó fún ààrẹ láti ṣe àtúnṣe gbogbo ohun tí ó ti bàjẹ́. Akàwégboyè ní èyí jẹ́ àṣà tí òun yàn láàyò nítorí bí ààrẹ kan bá ṣẹ̀ṣẹ̀ gorí oyè, kì í rọrùn láti tètè ṣe àtúnṣe. Ìdí nìyí tí òun fi ń lo ìgbésẹ̀ kan náà fún Tinubu. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn àsìkò yìí kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tun. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí Kókó Inú Ìwé Ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.